Òrìṣà ní ìṣẹ̀ṣe torí pé ká tó dá ohunkóhun ìṣẹ̀ṣe gan la kọ́ dá, Elédùmarè kọ́ dá. Orúkọ mi ni Olóyè Ọ̀jẹ́níyì Akíntọ́mídé tí mo jẹ́ olórí alágbàálẹ̀ Ìbàdàn. Nínú ìṣẹ̀ṣe ńgbà tí Olódùmarè dá ìṣẹ̀ṣe, ó mú wòlíì kọ̀ọ̀kan láti ẹ̀yà kọ̀ọ̀kan, ẹ̀yà funfun ó mú yàn bẹ́ẹ̀, ẹ̀yà wa èèyàn dúdú ni Oòduà Afẹ̀wọ̀nrọ̀, ó ti yé ń sìn, òun ló mú ìṣẹ̀ṣe wá. Eégún ni o, Ògún ni o, Ọya ni o, Ọbàtálá ni o, Ṣàngó ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oòduà ló mú gbogbo rẹ̀ wá lọ́lọ́run kó lé lọ́wọ́ tó sì kó wá sí ọ̀dọ̀ àwa dúdú. Orúkọ eégún bàbá mi ni Òkúgbàjá. Òkúgbàjá orí òkìtì, Agúnbíadé ọkọ Yábóyin, eégún tó lágbára ni. Ó ní agbára ọjọ́ tó ṣe pẹ́ láti bí 2 century légún yẹn ti wà, century méjì légún yẹn ti wà. Ẹ̀sùn tí wọ́n bá pé century kan 100 ọdún nù, láti bí 100 ọdún légún ti wà. Tó jà sí pé ibi tó lágbára dé, eégún tí wọ́n bá jọ pàdé ara wọn lọ́dún báyìí kò ní sẹ́mi. Nígbà náà wá ní baálẹ̀ Oyèsílẹ̀ Olúgbòde níta baálẹ̀ ìlú Ìbàdàn tó wá pàṣẹ wípé kó má jáde lọ́sàn-án mọ́, kó má jáde lóru nítorí agbára rẹ̀ pọ̀. So yáà jáde lóru tó jagun 10 alẹ́, yóò jáde yóò wọlé láago 5 ìdájí. Eégún mi ò ní lè pàdé rẹ̀ bó ti wà ní sinmi náà. Tó a bá mú nǹkan pè láàrò, tí ọmọ tí wọ́n ń pè láàrò, tí wọ́n mú bí òkúta 3 lélẹ̀ báyìí, àbí? Tí a bá ti mú òkúta 3 lélẹ̀, tá a rọra gbé nǹkan lé, tá a ń kó náà mọ́. Tí a bá ní òkúta 2 la mú ńkọ́. Ó rọrùn, nǹkan ò lè dúró, ó ti yé nìsín. Àjọṣepọ̀ wa ò tó nǹkan. Pàápàá àwọn ìjọba tí wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ state wọn ò tó dáadáa, ọlọ́dún wọn mọ̀ sí ó ti ń sìn. Tí a bá fẹ́ ṣe nǹkan báyìí ní ìsìn, wọ́n á pe ẹlẹ́sìn mùsùlùmí, wọ́n á pe kírísítẹ́nì, wọ́n lè mọ̀ sí àwọn oníṣẹ̀ṣe. Ó ti ń sìn. Àwa ti ń bábá wọn, kí ẹ̀sìn àjòjì ò tó dé, ìṣẹ̀ṣe ti wà. Àbóòrí nǹkan bẹ̀rẹ̀. So àjọṣepọ̀ ń bẹ o, ṣùgbọ́n kò tó nǹkan. Àwọn ìdálẹ́gbà náà ní pé káwọn ní òròmú, kí wọ́n wọlé bàbá wọn wò, kí wọ́n wọlé ìyá wọn wò, tí ọ̀bà fún ìṣẹ̀ṣe ń bẹ̀. Wọ́n tí wọ́n bá ti bá ìṣẹ̀ṣe ń bẹ̀, kí wọ́n ka ìṣẹ̀ṣe sí.